Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín Comrade Mayor náà ni o. Ogun ní súwà kò ní rẹwà. Láṣẹ Èdùmàrè. Ọmọdé òní gbogbo wa orúkọ tí. Ìnídé sí Yorùbá. Inú mi bí ọkùnrin ṣe. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún orílẹ̀. Àgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá ló ti dúró. Mú kí ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí i. Kò ní súwa kò ní rẹwà láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín Comrade Mayor náà ni o. A máa ń sọ pé ẹni tó bá dẹ̀lé bàbá Májàsọ́lá Ìgbòho ṣá onítọ̀hún a máa tẹ́ ni. Ẹni a máa dẹni ẹ̀sìn, a máa dẹni ẹ̀tẹ́. Bó ṣe rí nìyẹn. Tá bá ń sọ fún yín wípé mission tí ìyá Onítìrí gbé wá fún Yorùbá nation kò dáa rárá. Gbogbo yẹn máa ní pé wọ́n hate ẹ̀ ni, wọn ò like ẹ̀ ni, igbá kan ni, àwo kan ni. Ṣé gbogbo wa ti wá rí báyìí? Occupation. Ẹ rí pé fake ni gbogbo ẹ lulẹ̀. Ò ní jẹ́ kẹ́nìkan wá ba iṣẹ́ táwa ti ń ṣe tipẹ́tipẹ́. Ní jẹ́ kẹ́nìkan kọ̀ wá sáré wá dé kó wá bàjẹ́. Tẹ́ pé wọ́n rán wá ni. Irinṣẹ́ olóṣèlú òun ni wọ́n rán wá sáàrin wa. Bọ̀ bí n pé torí pé the first 2 man tó dìde tán tó dẹ̀ ń jáde lórí mídíà tó ń sọ̀rọ̀, òun ni ò jẹ́ kí gbogbo àwọn ìyá wa kí wọ́n realize pé ẹni yìí ó wá da movement Yorùbá nation rú ni. Báwo ló ṣe máa ní pé document tó confam wà lọ́wọ́ ẹ̀? Nítorí bó ṣe wà lọ́wọ́ ẹ̀ yẹn, àwọn tí wọ́n bá nínú movement ó lè láhùn fún wọn. Ṣó possible? Kò possible. A jẹ́ pé ni ẹ ní skeleton inú cupboard ẹ̀
the more tó ti mọ̀ pé the more tó bá ti bá wọn tí wọ́n bá ń bẹ̀ tó bá wọn ṣe tó dẹ̀ fẹ́ dá dúró gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá dájúdájú ó ní bad agenda. So bad agenda ẹ̀ ń sìn yìí pẹ̀lú owó dọ́kúmẹ́ǹtì tẹnipẹ́ ní lọ́wọ́ wọ́n tún wá ń mú yín bí adìyẹ. Kò ṣẹlẹ̀ rí nínú history Yorùbá wípé Yorùbá jáde even pé Yorùbá nation gan jáde fún rally gan jìnnìjìnnì ń bá àwọn federal government ká máa sọ wípé wọ́n ń kó ọmọ Yorùbá wọ́n kó wọn sínú mọ́tò bí adìyẹ wọ́n ń sá wọn sínú social media orí newspaper nípa àwọn arrest kò ṣẹlẹ̀ rí. So bọ̀ ọ̀kan tí mo kàn fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó ń believe ẹ̀ ń pé wọ́n mú àwọn ọmọ Yorùbá nation àwọn ọmọ Onítìrí ni wọ́n mú tó jáde fún Occupy kò ń ṣe àwa táwa jáde tá à ń ṣe Yorùbá nation. Tí bá tó wá sọ bí tí mo ti ń ṣe láàfì òfin yìí máa tó wá ṣọ́ọ̀kì yín ṣòye yín bẹ̀ yẹn á yà yín lẹ́nu pé bọ̀bọ̀ yìí ṣòye yín bẹ̀ yẹn bọ̀bá tó fẹ́ kí wọ́n dàpẹ́ ẹnu mi nìkan ni wọ́n ti ń gbọ́rọ̀ màá fẹ́ kí bàbá Samba káwọn náà tún bá yín sọ̀rọ̀. So bóyá jẹ́ nìyẹn lẹ́ẹ̀kan sí mi ọmọ ikọ̀ mi dòmíyàn náà nìyẹn. Mo kí ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá mi nílé lóko lágbára lọ́wọ́ Ọlọ́run a ò ní kú sójú ogun ìgbìyànjú wa ìfọwọ́kànsùn wa ìfojúsùn wa lórí bí yóò bá ṣe máa gbọ̀mìnira lágbára Ọlọ́run á ṣe é ṣe fún wa a wà ní kábàámọ̀ mo kí wa a kú ìfọmọ ènìyàn ṣe a kú ọwọ́ akọni àtúnṣe takuntakun. Ṣé rí ọ̀rọ̀ tí bàbá wa Omiyo tó gbẹ́nu lé yẹn ó jẹ́ ohun tó bà èmi lọ́kàn jẹ́ púpọ̀ nítorí àkọ́kọ́ tẹ́ ẹ bá jẹ́ ká wò ṣe ló dàbí ìgbẹ́ bí ìbàjẹ́ Ọlọ́run bó ṣe rí nìyẹn o ọ̀nà ìṣótán ibẹ̀ ní ẹ̀yin Yorùbá náà ẹ̀yin bákan ẹ̀yin lọ́kọ̀ ó yìí sì pé ni mo ti ń gbọ́ láti àná Yorùbá nation wọn mú Yorùbá nation kankan mo wà táwa ń wò fúnra wa láàrí báwo la ṣe máa náà fẹ́ jáde tí ò ní sí plan gidi tí ò ní sí plan gidi gbogbo àwa ẹ wò mú wá wo àwọn tó ṣò wọn wá mú wọn wá ní kan dúró bí ẹlẹ́wọ̀n wọn ò kábọ̀ mọ́ yín lọ́wọ́ wọn ò borí èèyàn lọ́wọ́ yín wọn ò bàdà lọ́wọ́ yín wọn ò bàgbó lọ́wọ́ yín wọn wá mú yín síkún bí ẹdìyẹ wọn wá ní kan tó báyìí wọn ní kan nà flag wọn wá ṣe wọn bí ẹlẹ́wọ̀n ẹ mọ orúkọ níjọ́ tó máa wà tó bá ń tàn ẹ̀ má tàn rẹ o mo tó mo fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mọ ẹni tó máa tẹ̀lé kó tó tẹ̀lé yẹn jáde ṣé ẹni tó tán tó bá dàgbà tó lè yọ ẹni Ọlọ́run á gbà fún wa o á ṣeéṣe fún wa o mo sì dúró náà báyìí o. Bóyá jẹ́ nìyẹn òun lẹ ti gbọ́ lẹ́nu my gallant comrade Samba a máa ń sọ ọ̀kan pé odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ ṣòye yín ìlú Abẹ́òkúta làwọn wà yìí ṣòye yín níbi tábẹ́òkúta ti ṣẹ̀ wá lọ́dọ̀ bàbá mi ní Ṣàbí Agbogbo Akara èmi lọ́mọ Ìkìjà ìgbà tó bá dẹ̀ wọ́n la máa wọlé ìgbà tó bá dẹ̀ wọ́n la máa jáde ṣòye yín yàtọ̀ tó pọ́ǹtì ẹ̀ fún yín gẹ́ tó rí pé kó máa pọ̀ létí yín Yorùbá nation tó bá jáde òtó abáńlákọ ẹni tó lè fọ́ ọkàn ọlọ́pàá máa wo gan-an jìnnìjìnnì á máa bá ní ṣòye yín bẹ́ẹ̀ yẹn. So àwọn tí ẹ rí tí wọ́n mú ní àná yẹn àwọn fake Yorùbá nation ṣòye yín bí a kì í ṣe front camera kẹwo bí tí mo wà. Sherry ṣòye yín bẹ́ẹ̀ kó máa pọ̀ ìlú Abẹ́òkúta ló ń pè bí ìlú Ẹ̀gbá ní ilé Olúmọ lọ́dọ̀ bàbá wa ní Ṣàbí Agbogbo Akara ibẹ̀ làwọn wà yìí a dẹ̀ tún wọṣọ Yorùbá nation yá kẹ́ lè rí dáadáa kẹ́ lè rí. Sherry now mo ń view ibẹ̀ ẹ̀ fún yín kẹ́ lè mọ̀ pé ìlú Abẹ́òkúta òun ló ń pè bí reason tí mo ṣe view ẹ̀ fún yín ni pé ọmọ Yorùbá òun ṣe ẹni tọ́kọ̀ lè mú anyhow
bí ẹran tọkọ máa ní ó yá bọ́ sínú mọ́tò tóun náà dẹ̀ máa bọ́ sínú mọ́tò. Ó fi hàn wípé Onítìrí kọ̀ wá ṣẹ̀sìn àwọn kọ̀ọ̀kan tó yẹ pé ó mọ̀ pé ọ̀dẹ̀ ni wọ́n tí wọn ò mọ right yàtọ̀ sí wrong. Nǹkan tó Onítìrí wá ṣe nìyẹn, ó dẹ̀ ti achieve amen. Ṣóyé yín, I could wonder nígbà tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wá lórí program ẹ̀, ó lẹ́nìkan tó ń pè ní ẹbí àfà. I don't even want to know because àwọn èèyàn ò sí part of movement. Ìyẹn jókòó sínú ibi tó jókòó sí, ó wá ń pàṣẹ fáwọn èèyàn, ó dẹ̀ wà nílẹ̀ Yorùbá ń bí. Kí ló dé tí wọ́n fún rẹ̀ ò ṣe jáde kó lead rally yẹn? Níbù nínú ìlú ẹ̀ tó ti pèrè ní àfà tó ti ń coordinate nǹkan, ó tó láti jáde. Ìwọ wá ń rán àwọn èèyàn lọ sí iṣẹ́ dé tòrutòru. Tọ́lọ́pàá bá dé kó fèsì wọn, wọ́n ti gbàwé. Even ó tún wá stupid débi wípé kó tó dípò máa bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ̀tú ẹ̀ ni wípé ó yẹ kí o ti serve gbogbo coordinator yín ní lẹ́tà táwọn dẹ̀ mọ̀ pé fake document ló wà lọ́wọ́ yín. Ó yẹ kó ti serve gbogbo, àtúnyẹ lọ́pọlọ ni o, ó yẹ kó ti serve one letter. The first day, second day, ó ṣe wọ́n ṣe wà ń bèèrè pé àwọn ò ní lẹ́tà lọ́wọ́. Ó jókòó sínú yàrá ẹ̀, òun command fáwọn èèyàn débi pé ó ti àwọn ẹni débi pé wọ́n fi wá gbé wọn. Ìwọ ló ń ṣe media, ìwọ ló ń ṣe moderator, ìwọ ló ń ṣe speaker, ìwọ ló ń ṣe kíní, ìwọ ló tún ṣe commander. Àfà láti inú ilé. Well, ṣe pé mostly ẹlòmíì ọkọ̀ ń gbọ́ wa, wọn ò mọ àwọn tó yẹ bí à ń pè yẹ kó máa gbọ́ torí wọ́n ti brainwash wọn. Bọ́jú ogbó yín ti já báyìí. Èmi ò tiẹ̀ expect pé wọ́n máa ṣe díẹ̀ ní length yẹn. Nǹkan tèmi expect ni wípé wọ́n kọ́ mú dọ́kúmẹ́ǹtì yẹn lọ sí gbogbo ọ́fíìsì bí abiru airport. Wọ́n lọ lé gbogbo àwọn tó bá wà ní airport jáde. Yorùbá nation ti occupy. Gbogbo wọn náà dẹ̀ jáde. Wọ́n lọ sọ́fíìsì Akérédolú. Wọ́n lọ sí gbogbo governor's office. Wọ́n múlẹ̀ lé wọn lọ́wọ́ pé ó yá o, iṣẹ́ yẹn ti tó o. Àwọn interim fẹ́ wá take over. Èmi ò expect pé máa tún lọ máa ná adúrú owó tẹ náà yẹn, jollof rice gbogbo ẹ̀. Àwa ò expect pé máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Torí pé ẹ̀ ń sọ wípé rally táwa ń ṣe, a fi ń kówó jẹ ni. Nígbà tábà dẹ̀ wá rally ṣe mọ́, wọ́n níbí máa pa àwọn tó ń ṣe rally. Nǹkan tí ó wà yé yín ni pé ẹ lọ ka history gbogbo àwọn tó gba orílẹ̀-èdè. Kẹ́ wá wo àwọn ìlú tẹ́ ń pé agídí ipá ni wọ́n fi gborílẹ̀-èdè yẹn. Kẹ́ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nígbà tó fi ọ̀rọ̀ agídí tí wọ́n fi ṣe. Onídìípẹ́ yín lọ ń jó níwájú governor's office. Ó yẹ kẹ́ wọnú ọ́fíìsì lọ ní kẹ́ lọ máa lé gbogbo wọn jáde. The word occupying, ẹ lọ wọnú dictionary yín. Occupying means some things tó yẹ bí wọ́n pé ó ti wà confirmed. Èmi ni mo ní kíní document ẹ ti back me up. Ẹ wá débẹ̀ wá tender document yín pé yá mọ́tò yìí èmi ni mo ní o, mo fẹ́ gbà. Ó yá tóun náà bá dẹ̀ ti wá rí pépà láti mọ̀ pé òun mi wọ́n ló ní adẹ̀rọ̀ jáde gẹ́lẹ́. Occupying ò mí ní pé ẹ̀ṣẹ̀ máa lọ síwájú governor's office, tẹ̀ṣẹ̀ máa ní pé ń lọ jójó òṣì ń bẹ̀. Àwa táwa ń ṣe rally káàkiri, we are going from one places to another's. Ṣóyè yín bẹ́ẹ̀ yẹn. Ẹ̀tọ́ yín ni pé ó yẹ kí awareness yín bí mo ṣe máa ń sọ, ó yẹ kó jiná dénú dáadáa. Ní bá yín sọ̀rọ̀ báyìí sínú Olúmọ Rock ni mo wà. Ní ibi tí ojúbọ bàbá wa ní Ṣàbí Agbogbo Àkàrà. Ibẹ̀ ni mo wà. Mo tún wọṣọ Yorùbá nation wọnú bẹ̀. Bẹ́ẹ̀ ni mo tún wá ń ṣe program live nínú bẹ̀. Tí mo tún ṣe fàájì mi, ẹ ṣáà rí mi tí mo mú ẹmu. Àwọn òwáyé tó le. Ṣùgbọ́n tí wọ́n bá rányàn ńṣẹ́, tó bá rányàn ńṣẹ́ ẹrú, èèyàn á fi tọmọ jẹ.
ẹ̀tọ́ wa ni wípé àìtí ìgbà nǹkan tá a máa ṣe ni pé a ó máa bá àwọn bàbá wa a ó máa bá wọn sọ̀rọ̀ a ó máa bẹ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá a ó máa ṣí wọn létí inú ṣóyè yín bẹ́ẹ̀ yẹn a ó máa bá wọn sọ̀rọ̀ bàbá mi ò ti dẹ̀ sí tó kàn mí pẹ̀lú PDP my foot PDP APC my shit any party tó wà Nàìjíríà they are shit tiwa ní pé we want Yorùbá nation but our awareness gbọ́dọ̀ wà very strong enough tó yẹ kó máa back wa up láti lè jẹ́ pé yes a ti sọ fúnlé a ti sọ fàlejò a ti sọ fún gbogbo wọn tí ó ti wá yé wọn tán gbogbo wọn yìí ló máa jáde tán awareness wo làwọn Onítìrí ti ṣe àtàwọn Occupy wọn tó ń pa Occupy gbogbo àwọn tó ti wá jáde yẹn púpọ̀ náà tó yẹ pa tó ti bá sọ̀rọ̀ gan ni tó wà pẹ̀lú àwọn Occupy yìí náà tó ti yẹ àwọn tó yẹ pé ìjẹkújẹ wọ́n ti jẹ dòdò wọn lè sọ dòdò mọ́ ó ti pọ̀ ju ẹnu wọn lọ ṣóyè yín bẹ́ẹ̀ yẹn so ẹ má jẹ́ kí wọ́n kàn máa tì wá ṣóyè yín ẹ má jẹ́ kí wọ́n kàn wọ́n máa tì wá bẹ́ẹ̀ ni bàbá mi Mr. Adewusi àbí òye bàbá mi even kò tiẹ̀ wá sí tó kàn wá bójú Onítìrí bá jẹ́ PDP àbí APC kò sí tó kàn wá ṣóyè yín bẹ́ẹ̀ yẹn bó wọn táwa ń sọ ni wípé Onítìrí ó mọ̀ọ́mọ̀ kò wá fẹ́ disgrace ilẹ̀ Yorùbá ni ṣóyè yín ẹ má gé ń tàn yín mostly gbogbo àwọn tó ń jìjàǹgbara fún Yorùbá nation bíyà 50% ó ti wà nù politics tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣóyè yín ó ti wà nù politics tẹ́lẹ̀ but nígbà táwọn náà realize pé ìyà yìí má pọ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ jù pé àfi káwọn jáde tán káwọn náà dúró fúnlẹ̀ bàbá wọn but ìwọ tó yẹ pé fẹ́ wá jáde fúnlẹ̀ bàbá ẹ̀ ẹ̀tú ẹ̀ ní pé o gbúdọ̀ mọ̀ lọ́wọ́ kó má sí skeleton inú kọ́ńbọ̀dẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá nation the more tó bá ti ń bí skeleton ti ń wà náà rẹ nínú ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀tú ẹ̀ ní wípé o ò ní right lásán bí wá pé kínní báwo lèèyàn ṣe máa ní bí àpò ń fẹ́ fún orílẹ̀-èdè ó dẹ̀ bá àwọn kan nínú movement yìí ni ó wá fẹ́ sideline àwọn ẹni ìdánù ó wá fẹ́ dá dúró gẹ́gẹ́ bí pò wọ́n ní leader ní gbogbo ilẹ̀ Yorùbá one person ó dẹ̀ ní media ó ní àwọn tí jẹ́ follower ó ní kíní ó kàn sáyé hijack àwọn èèyàn ni tó bá ti wá hijack àwọn èèyàn bí owó ló ń kó fún wọn lábẹ́lẹ̀ ni kò yé mi because tẹ bá try láti notice yín pé ẹ máa rí pé mostly gbogbo àwọn media wa tí a ní 2022 tó ń pariwo ń gbà yẹn tó ń ṣe gbogbo ẹ̀ ẹ bá mi béèrè àwọn dànísìn few nínú wọn ló sì ń sọ̀rọ̀ síta tó dẹ̀ ń sọ òótọ́ bí wọ́n ti fowó ra àwọn mọ́lẹ̀ ni o kò yé mi I don't know because I see no reason why kí ló fà á tí gbogbo ẹ̀yin media Yorùbá nation tẹ̀yẹ̀ kì í fi bẹ́ẹ̀ jáde láti máa sọ̀rọ̀ mọ́ wọ́n sọ pé wọ́n arrest gbogbo àwọn tí wọ́n arrest àwọn ọmọ Occupy àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ni kò ń ṣe àwa real Yorùbá nation ṣóyè yín bẹ́ẹ̀ yẹn at least mo ṣáàfò láti ibi tí mo ti wọ̀ bíyá láti inú ilé mi mo fò débí mo wọ mọ́tò mo fẹsẹ̀ rìn mo ṣe gbogbo ẹ̀ ẹgbẹ́ òun lélẹ̀ bẹ́ẹ̀kẹ́lẹ́ ìraṣọ kan tábà níbi à ń pé àwọ̀ sára aṣọ so wọ́n mọ̀ wípé àwa Yorùbá nation we are peace loving people a dẹ̀ máa ń ṣà láti máa ṣe on a diplomacy way wa yẹn òun ló fi jẹ́ wípé wọ́n fi gbà fún wa torí pé àwa ò ń báyàn jà a ó máa ṣàlàyé fún ẹni yẹn tó máa fi yé ni even kẹ́ni yẹn máa lo aggressive word a tún máa jà láti máa ṣàlàyé fún ni so the more tó bá ti wá di bí à ń pé Onítìrí ni gbogbo wọn wá ń pariwo tó ń pariwo ó ṣe máa jẹ́ gbà tá a bá ti mú déètì báyìí ìgbà yẹn Onítìrí máa mú tọ̀dọ̀ tiẹ̀ àwa ti mú on the 5 ń pé a fẹ́ jáde fine a ti ṣe flyer jáde láti bí last week nípa fẹ́ jáde láti kọ̀fì tó fi ṣe rally ṣe gbogbo ẹ̀ ìgbà tó yá àwọn tó Onítìrí sáré kanta wa wọ́n sáré lọ gbé Onítìrí dìde kó wá mú déètì ìyẹn náà tó mú déètì on the 4 a dẹ̀ pẹ́ǹ tọ̀dọ̀ títí wá òun ló
jẹ́ kí yẹ̀yẹ̀ wọn yọ jáde báyìí sìn kẹ́ lè mọ̀ pé dọ́kúmẹ̀ntì láwọn gbé dání kò ń ṣe confam kọ́ bí aláya occupy kan kó tún jáde gbogbo àwọn táwọn fi ṣe coordinator káàkiri gbogbo kìíní mélòó ni wọn ló tó gbangba sílò ẹ láti jáde bàwa máa ń wà confident pé àwa dúró tán fún Yorùbá nation nílẹ̀ Yorùbá ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ilẹ̀ Yorùbá lélẹ̀ is our fundamental human right láti lè jẹ́ pé a fẹ́ demand because àwa ni indigenous people of ilẹ̀ Yorùbá of Oduduwa land of Yorùbá land so anybody ò ní right láti san bí àpò nǹkan fẹ́ máa arrest anybody anyhow ẹ bá ń béèrè láìgbà tí ọba amájàsọ láti ń lead rally ìjọ ò lẹ́yìn gbọ́ tí wọ́n arrest èèyàn kan lẹ́yìn ìgbà tó di bí àpò fi ṣẹlẹ̀ ní 2021 láti gbà yẹn gbogbo 2022 àṣẹ yìí kò ṣẹlẹ̀ rí pé wọ́n arrest anybody àkàkà bẹ́ẹ̀ wọ́n á tún dúró pẹ̀lú wa ní àwọn ọlọ́pàá so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwa ọmọ Yorùbá nísìnyí ó yẹ ká ti máa mọ àwọn tó gbé irọ́ dání yàtọ̀ sáwọn tó gbé òótọ́ dání a máa gbọ́ àwọn ká máa sọ pé owó rálì ni wọ́n fi ń jẹun ẹ bá ń béèrè ká tó bẹ̀rẹ̀ Yorùbá nation ṣáà ní nǹkan tá à ń ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú ò tì wá up to now pẹ̀lú nǹkan tá à ń ṣe a dẹ̀ wá sórí mídíà ìta wa ń tọrọ owó pẹ̀jọ ẹ ṣàánú wa ebi ń pa wá àrùn jẹjẹ bẹ́ẹ̀ kẹ̀ movement ò dúró iṣẹ́ tọ́lọ́run fẹ́ parí ni Ọlọ́run ló ń ṣe kò ń ṣàwà ìwọ tí náà bá dẹ̀ ti mọ́ tó ti ń fọwọ́ mọ́ ṣe o ò ní tẹ́ nínú nǹkan tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ṣe rí ní bá ń sọ̀rọ̀ Olúmọ rock ni mo wà yìí nínú Olúmọ ṣóyẹ yín bẹ́ẹ̀ yẹn ibẹ̀ làwa ti ń ṣe live wa tún ṣe awareness day bẹ́ẹ̀ ni táwọn kan máa pariwo occupy wọn ọ̀dẹ̀ jáde kúrò nínú yàrá wọn ẹ jẹ́ ká ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé òótọ́ ló máa lékè irọ́ òótọ́ bàbá Májàsọ́lá Ìgbòho Òòṣà òótọ́ bàbá Professor Banji Akíntóyè ó ti lékè irọ́ ti Onítìrí wọ́n sì ń ṣe occupation despite pọ́n tún lulẹ̀ ní bí abijọ́ méjì báyìí sìn wọ́n tún sì ń sọ pé occupation third ẹ rí pé stupidity ó dà pé ìyá Onítìrí máa ń lo iṣẹ́ wa sórí prógráàmù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti brainwash obìnrin yẹn obìnrin òde àwọn mọ̀wọ́n tó dẹ̀ wà ń ṣe mọ́ the more tó bá ti wá dé bí àpò ti fi rẹ lẹ́tẹ̀ wọ́n ti wọlé sí ẹ lára ó ní choice wàá kọ̀ máa ṣe wàá kọ̀ máa wà because bọ́yẹ máa ń sọ pẹ̀lú dọ́kúmẹ́ǹtì wọn pé tó bá lè sọ dídí gbé débì kan báyìí ṣé wàá possible kẹ́ máa supply dọ́kúmẹ́ǹtì yín fún gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́pàá dẹ̀ tún wọ́n á ara sí i ojú ó tì í tó yẹ kẹ́ máa díjú kẹ́ máa bójú báyìí kánírò èmi ní ṣe yẹ kó rí ẹ̀mú tẹ̀ ní bọ́ sí láìfù kò tún lójú tí ó tún sì ń ṣe láìfù àwa máa sọ pé Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ní pé ẹ fẹ́ máa kó ọmọ Yorùbá lọ sóko ẹrú ilẹ̀ á máa yọ̀ yín ni láṣẹ Èdùmàrè lọ́lá bàbá wa ní Ṣàbí Agbègbè Àkàrà níbi tí wọ́n wà tó jójú bọ wọn tí a wà yìí tó yẹ pé lẹ́bẹ̀ là ń tẹ̀ yìí ojú á máa ti gbogbo ẹ̀yàn dalẹ̀ lẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè torí pé kí ló dé ẹ rí bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà ládùúgbò effort ládùúgbò strength tí bàbá yìí ṣe ń pèsè ọmọ Yorùbá ojú òní tiwa ìjọ wo lójú tiwa rí báyìí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ wọ́n wá tàgẹ̀ pé occupy Onítìrí wọ́n wá lọ ń gbé Yorùbá nation agitators ọ̀fun gbogbo àwọn tí wọ́n mú yẹn kò tiẹ̀ sí tó jẹ́ agitators nínú gbogbo wọn ẹ bá mi wò ta lẹ́yìn tẹ́yìn dá mọ́tò wá padà tó wá ń bojú àwọn ẹni yẹn kẹ́yìn máa rí pé scam notice ni wọ́n tún wá bojú àwọn ẹni yẹn kí ló fà á tí wọ́n ṣe bojú àwọn ẹni yẹn definitely orúkọ Yorùbá nation ni wọ́n fẹ́ bàjẹ́ kò anything occupy ò yọ nínú news bánà nìkan tọkọ gbé kalẹ̀ òun nìkan ẹ̀ẹ́dẹ̀ wo wípé Onítìrí wá bà Yorùbá nation jẹ́ fún yín ni ẹ̀ẹ́dẹ̀ rí pé obìnrin yóò lóòótọ́ pẹ̀lú nǹkan tó ń ṣe ẹ̀ẹ́dẹ̀ ṣì ń dúró gbèsè orí ẹ̀ lẹ́fẹ́ kú sí ìkọ́kọ́ lèmi máa ń dìmú
ó sọ ó ní pé pẹ̀lú lẹ́tà yẹn wọn ò ní arrest anybody. Wọ́n arrest definitely pé lẹ́tà yẹn ó ti fuck up lálàkọ́kọ́ lẹ́lẹ̀ ó ti fuck up. Another thing ni pé ó ní anywhere even tó bá di bí wọ́n pé àwọn tó jẹ́ pé ọlọ́pàá bá débẹ̀ báyìí gbàm báyìí tó bá ti lè ná lẹ́tà yẹn fún wọn wọ́n kàn máa lọ ni. Wọ́n máa kó gbogbo wọn lọ sí iléèwé ẹ̀ wọ́n kó wọn lọ sí police station. Wọ́n máa arrest wọn. So ká ní bí wọ́n ṣe sọ pé lẹ́tà yẹn ti back up ó ti báàkì bàbá Májàsọ́lá kí bàbá Májàsọ́lá tó káwọn náà máa ní bí wọ́n pé àwọn náà gbọ́n nínú àwọn tó wá gbọ́n lẹ́yìn kó wá di bí wọ́n pa àwọn náà wá sí ilẹ̀ Yorùbá. Ṣé báwọn náà ṣe wọn lọ mú lẹ́tà nìyẹn tó máa dé pé àwọn ọlọ́pàá wọn máa wọn harass wọn. Ìwà wa dákẹ́ ó ṣe dákẹ́ fẹ́ẹ́. Onítìrí rẹ̀ pé ẹ̀ lábíamọ́ torí nǹkan tó fẹ́ jẹ òfin barẹ̀ jẹ́ Abíọ́lá barẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá tó kọ́ ẹ pé àwọn Yorùbá kọ̀ wò pé kó má dàbí ẹ̀ ń pa àwọn akọ̀ tí sí kínní sẹ́kùn pàjẹ́ sí ẹ̀ tí wọ́n tún dìbò fún tó tún padà dípò àdéhùn àwọn ẹni yóò padà gbé fún. Táwa rò bí agbéwọ̀ náà tó bá tún wá wọlé náà dé wàá tún wá ṣe dáadáa ìwọ náà tún wá dé o tún wá ba gbogbo ẹ̀ jẹ́. Ṣẹ́rí pé ó dá yàtọ̀ gan ṣẹ́rí pé ayé tó yàtọ̀ ni kẹ́ lè mọ̀ pé inú Olúmọ la wà. Nílùú Ẹ̀gbá àwọn òun ṣọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ bálẹ̀ pẹ̀ ní bá dalẹ̀ máa bálẹ̀ lọ. Ìwọ tówó ẹ̀ bá mọ́ ibi tó bá ń dè wá máa gba yìí ni ò ní tẹ́ńbẹ̀. Ṣùgbọ́n wọn tówó ẹ̀ bá dàrú ó máa tẹ́ ni. Ṣóyé bẹ́ẹ̀ ni gbogbo alámọ̀. Bọ̀wọ́n tèmi kọ́ àwọn máa sọ ní pé ọ̀dàlẹ̀ bálẹ̀ òkè ní bá dalẹ̀ ó máa bálẹ̀ lọ ni. Àti gbogbo àwọn tó yẹ pé àjọ ń jẹ tí àjọ ń mu tí àjọ wà nù Yorùbá nation tó ní pé ọ̀ṣẹ́kúṣẹ́ yẹn làwọn ilẹ̀ a máa yọ gbogbo wọn ni láṣẹ Èdùmàrè. Kí ló dé ẹ wá jẹ́ kó máa má àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ yìí wọ́n tó kọ́ wá yá mi lẹ́nu pé àwọn pásítọ̀ míì díẹ̀díẹ̀ jáde àwọn àfáà míì díẹ̀díẹ̀ jáde àwọn tó jẹ́ pé kínní wọ́n á mú wọn sọ́wọ́. Tí àwọn tó jẹ́ àwọn olóòótọ́ Yorùbá nation bá jáde wọ́n máa gba yìí ni torí pé òye tó yà wá ní pé ẹ̀tọ́ wa ní pé kí a máa sọ nǹkan tá a bá fẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Àǹfààní tí a máa jẹ nínú ọ̀rọ̀ Yorùbá nation tí táwọn ẹni máa fi gbọ́ ẹ lè fipá mú wọn tẹ́ bá fẹ́ kí tàjẹ̀ sílẹ̀ wà. Tẹ́ bá ti wá sọ pé occupation ó mì ní pé ẹ ti fẹ́ fi gbá ipá. Mo ń gbọ́dọ̀ fáyẹn sọ pé àwọn warrior ń bọ̀ wọ́n máa back up wọ́n máa mo kàn ń rẹ́rìn bí tí mo wà ní pé wèrè lọ́gbẹ́ ni yó. Imagine wọ́n tún wá ń bá sọ̀rọ̀ ohun àti tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ó tún wá ń sọ statement kan wípé ṣe báwọn ẹ ló volunteer ara wọn kí ló kọ àwọn tó ń bú àwọn bẹ́ẹ̀. Wọ́n ti wá gbàgbé wípé gbogbo àwọn ọmọ tẹ́yìn brainwash yìí àwọn ọmọ Yorùbá nation tó yẹ bí wọ́n pé wọ́n lè má sí nínú anything bọ̀ báwọn náà ṣe rí bó ṣe fẹ́ òmìnira sí ló ṣe káwọn náà lára sí tí wọ́n fi jáde. Tó bá wá di bí wọ́n pé ẹ wá ń blame pé torí pé wọ́n volunteer àwọn tó dẹ̀ ń pè náà ń ká wọn lọ́rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ wípé kò yẹ kókò máa arrest àwọn ọmọ wa báyìí bọ̀ torí pé ẹ̀ ń jókòó sínú yàrá ẹ̀ ń pàṣẹ àwọn yẹn náà lórí wọn ò pé wọ́n tó bá rán yàn iṣẹ́ ẹrú èèyàn á fi tọmọ jẹ. Eléyìí ti fi hàn gbogbo ọmọ Yorùbá wípé Onítìrí irinṣẹ́ àwọn olóṣèlú àwọn ọ̀jẹ̀lú ni. Ṣóyé yín àwa dẹ̀ sì máa sọ nǹkan tó bá ti mú olúkálukú kó sọ. Ṣóyé yín ẹni tó bá porí àwa orí òòṣà ló pè. Ṣóyé yín ẹni tó bá pe orí àwa níbi orí òòṣà ló pè. Òòṣà dẹ̀ máa dá lẹ́jọ́ tó yà á máa sọ. Oye jẹ́ nìyẹn o. No going back.
so ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ kó mọ̀ pé wọ́n wá di pé wọ́n wá gbé Yorùbá nation sí ara newspaper nípa àwọn arrest agitators. Kò ṣẹlẹ̀ rí ṣá, kò ṣẹlẹ̀. Onitiri break record. Mímọ̀ pé tíyàn bá ń yọ́lẹ̀ dà ohun burúkú a máa yọ́rù wọn ṣe ni. Lójú ara ẹ̀ ń sìn òun jẹ lọ, èmi mọ̀ pé Ọlọ́run á dá lẹ́jọ́ bọ̀ kò dẹ̀ wá jẹ́ lọ, wọ́n tó fi promote Yorùbá nation sí ni. Torí èmi expect pé yẹ kó fi òmìnira àbí occupy òun lè kó fi sí inú kinní yẹn, bọ́ wọn á fi sí Yorùbá nation lọ́kàn fi síbẹ̀. Ẹ mọ iye àwọn táwa gbà kọjá ni tá fi débi tí ẹ ń pè adé tó dẹ̀ sí bí à ń pè anybody ní ara sẹ́yìn. Nígbà tẹ̀yìn bí à ń pè à ń ṣe kinní, a máa bá yín sọ̀rọ̀ ni, ẹ̀tọ́ wa ni, bọ́ ẹ lè fagbára gbà á, òun la fi ń fi ọgbọ́n ṣe. Bàbá amájàsọ́lá ò fẹ́ kí anybody sọnù, wọn ò fẹ́ kí wọ́n kàn ṣe anybody anyhow. Tó bá bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá, ẹ̀yin Yorùbá yìí náà lè máa pariwo pé ẹ rí o, wọ́n ti ń pa ọmọ wa, wọ́n ti ń ṣe gbá o. Professor Banji Akintoye wọn ò fẹ́ kó pa anybody, wọ́n ń fi ọgbọ́n tó díẹ̀ ṣùgbọ́n ojú ń kọ́ ẹ̀yin Yorùbá jù. Ẹ bẹ̀rẹ̀ ní 2019 ẹ ti bẹ̀rẹ̀ sí ń pariwo. Kí ni káwọn ọmọ Yíbò sọ? Ẹni tó bá wá jáde tó bá sán pọ̀ ọdún báyìí lẹ máa gba Yorùbá nation, ẹ rí pé ni ẹ stupid. But ìgbésẹ̀ yín òun ni wípé kẹ máa make sure pé àwọn tí ò bá ti gbọ́ nípa Yorùbá nation kó máa pọ̀ létí wọn. Táwọn náà bá rí pé yàyí inú mi wá dùn pé níṣẹ́ ó ti ń yé everybody. Ṣé táìmì tí gbogbo wa bá jáde fúnra lé ẹ̀ mọ́ pé èrò máa pọ̀ rẹpẹtẹ? Àwọn wèrè kan máa sọ pé ṣé rálì ló kàn. Ẹ bá ń béèrè gbogbo ìlú tí wọ́n ti ń gba independent kí ni wọ́n ń ṣe. Wọ́n máa ń jáde lọ́pọ̀. Ọba after that awareness wọ́n bá ti strong dáadáa, tó ti bọ́ nílé sọ̀rọ̀, tó ti bá àlejò sọ̀rọ̀, wọ́n wá mobilize wọn jáde, tèrò máa pọ̀ jáde ní gbogbo street. Nǹkan tó yẹ kẹ́yìn Yorùbá máa ṣe nìyẹn, kò ń ṣe kẹ́ máa dúró lórí occupy. The funnest ẹni tó ń sọ̀rọ̀ nípa occupy gan, mo sọ́ngbà yẹn tẹ́ bá lọ wo program mi, mo sọ́ngbà yẹn pé ni yóò jáde síta. Ó dẹ̀ fẹ́ ti àwọn èèyàn sí occupy. Ṣé o mọ̀ pé ó fẹ́ fi agídí gba ìjọba ló ń pè yẹn ni? Agídí ló fẹ́ fi gba ìjọba. Ẹ̀tọ́ ẹ ní pé wàá kó àwọn èèyàn síta kí awareness máa pọ̀ rẹpẹtẹ. Wàá kó àwọn èèyàn síta kí awareness máa pọ̀ rẹpẹtẹ. Tí awareness yẹn bá ti wá pọ̀, after that ẹ jáde sí gbòòrò. Èrò wa jáde. Kí la fẹ́? Òmìnira lẹ Yorùbá àbí Yorùbá nation la fẹ́? Orílẹ̀-èdè Yorùbá la fẹ́? But Onitiri failed láti understand. Ẹ bá ń béèrè ṣé Onitiri ṣó máa ń gbé nǹkan kan wọ̀ fún gbogbo yín tẹ́ ń pé gbogbo yín tí wá dípò tí wọ́n náà pọ̀ lọ gbogbo yín débi pé ẹ̀ tí wàá lè control ara yín. Ẹni tó tún wá jẹ́ tó tẹ̀ tó wá manager tó gbé kinní gan, ìyẹn ti sá lọ already o. Àfáàyàn tún control bọ̀bọ́ yẹn pé kó tún padà kó lọ máa kámẹ́rà àwọn ọlọ́pàá àbí tó mọ̀ pọ́n ti ń lé àwọn èèyàn. Ọ̀n tí tó fi wá he bọ̀bọ́ yẹn mú tó fi gba kámẹ́rà lọ́wọ́ ẹ̀. Stupidity kan nìyẹn. Àfáàyè fún rẹ̀ ò dẹ̀ jáde. Òun àti ṣóyẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kí ṣóyẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó gba tíkẹ́ẹ̀tì kó máa bọ̀ ń lé ni. Ó wá ń ti gbogbo yín sínú náà. Ẹ̀yin náà dẹ̀ jókòó síbẹ̀ dẹ̀ ń wò. Ó tẹ̀ wá ṣe mí láàánú pẹ̀lú àwọn tẹ́yẹ́ bí apá tó wá ń rí tẹ́yẹ́ pa tó wá dámọ̀ láàrin wọn tẹ́yẹ́ pa wọn náà. Ṣé bọ́ ẹ brainwash gbogbo wọn tó náà nìyẹn? Ẹ jẹ́ ká ọmọ Yorùbá ẹ ká jí o. Ẹ má yẹ ká sùn. Ẹ ká jí o. Mo ní ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo. So kọmi sábà náà fẹ́ bá yín sọ̀rọ̀. Mo tún padà wọlé. Ẹ má bínú ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi. Ìbéèrè àkọ́kọ́ tí mo ní, ìbéèrè kan ṣo náà ni mo ní. So ẹ̀yin bàbá, inú mi á dẹ̀ dùn àtẹ̀yin màmá mi tẹ́ ń gbọ́ mi. Tí bá lè yẹn tó máa tètè máa dá mi lóhùn. Ẹ jọ̀ọ́ alágbàfọ̀ tó lóun fẹ́ fi tomi sẹ́yìn, òun fẹ́ fi tomi ṣe. Kí ló fẹ́ fi fọṣọ yẹn tó máa mọ́? Mo fẹ́ tún béèrè yẹn béèrè o. Alágbàfọ̀ tó ń fọṣọ tà tó wá níbi tóun bá dé yìí o,
omi òun ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ohun tóun fẹ́ ṣe òun ò fẹ́ lómi mọ́ kí ló fẹ́ fi fọṣọ yẹn tó máa mọ́ ṣé epo ló fẹ́ lò ní àbí kerosene ṣé petrol ló fẹ́ lò ní àbí epo òsebẹ̀ ẹ bá yẹ kí n tọ yín gbogbo ẹni tẹ́ ẹ bá ní ẹ fẹ́ máa ṣe ìkọ̀kọ̀ lẹ́yìn tẹ́ ẹ fẹ́ kó lóye má jásọ̀ láì gbowó kó mọ̀ ẹ máa ní problem. ẹ máa ní problem ọ̀dẹ̀ ti ní problem. mi ò ṣe pé o wọ́n ti ní problem. àṣírí ni mo ń gé fún yín mo ń gbá ìlámọ̀ràn ní o pàápàá ẹ̀yin warriors ẹ má dalẹ̀ o ọ̀rẹ́ tó bá máa dalẹ̀ kò ní í dalẹ̀ bẹ́ẹ̀ni èyí tó bá dalẹ̀ ò ní í dalẹ̀ o bẹ́ẹ̀ni ẹ má dalẹ̀ o gbogbo ọmọlẹ́yìn tó bá ti ń ṣe nǹkan tó fẹ́ kó ga ẹ̀ mọ́ sí tó ń ba rúbúrúbú síbì kan ìdalẹ̀ ni o kò dìgbà tó bá pààyàn o kó tó dalẹ̀ kò dìgbà tó bá mú pàṣẹ yẹn lẹ̀ kó tó dalẹ̀ o kò dìgbà tó bá hùwà burúkú yẹn kó tó dalẹ̀ o tó o bá ń ṣe nǹkan má jẹ́ àgbọ́ ọ́n ní gbogbo tí yẹn bá ń ṣe nínú òkùnkùn tí ó fẹ́ kó wọ́n síta gbangba ń burúkú ni ẹ lọ jáwọ́ nínú ọ̀tẹ̀ o ẹ lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ gẹ́gẹ́ bí orin wa ẹ jẹ́ ká lọ gbómi lákaná ẹ má yẹ ká dalẹ̀ o tó àwa là ń jáde ní tá à ń sọ yìí ogun ni gbogbo ẹ̀dá tó wá ń lọ sójú ogun tó ti dalẹ̀ kí ló fẹ́ dé bá ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kan èmi ni ti Paul èmi ni tàpólò yìí kò lè pè wá gbogbo ẹni tó bá ń advice yín pé ẹ fi olóyè lẹ̀ ẹni mi ní kẹ́ ẹ tẹ̀lé ẹ má yẹ kí n tàn yín. ọ̀rọ̀ tí ń sóko ẹrú ni. èmi ń sọ nígbà gbogbo Samba Igboho ló ń sọ̀rọ̀ o mo ń sọ nígbà gbogbo pé olóyè lò òun ló jí gbogbo wa lọ pé òun ló jẹ́ ká mọ̀ pé ẹ̀tọ́ wa wà níbí kan o èmi ń sọ o. sọ́mọ́ ẹ̀kọ́ máa tàn wá ohun ẹni tọ́lọ́run bá fi rán ẹ jẹ́ ká gbà fún. ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run fi rán gbẹ́ni ni. ẹ jẹ́ ká gbà fún o. bàbá tó wà níbi tó wà tó ń pàṣẹ ń gbóyà ẹ jáde. so gbogbo ohun tí bàbá yìí bá ti pàṣẹ tó bá ti mọ̀ nípa ẹ̀ tàbí bàbá wa pọfẹsọ bá jáde tó yẹ ohun tó bá ti náwó sí ohun kẹ́kẹ́ ká ṣe o tàbí wa lọ ń mú plan nìkan tá a lọ ń jara wa sọ́tọ̀ Ọlọ́run ò ní jẹ́ ká kó sọ́wọ́ o. wọ́n tẹ̀ ti ń kó sọ́wọ́ báyìí. Ọlọ́run ò ní jẹ́ ká kó sọ́wọ́ o. àmọ̀ràn mi nìyẹn o ẹ má dalẹ̀ ẹ ṣe pọ̀. Samba ìjọ mo fẹ́ béèrè ọ̀kan pé látìgbà tí yeye a ti ń ṣe rálì tí bàbá májàsọ́lá máa ní pé ó yá ẹ lọ ṣe nǹkan báyìí ṣé ó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú newspaper ló ṣẹlẹ̀ níṣà. ẹ ṣe lójú ẹni tọ́lọ́hún fi hàn bó ṣe máa plan bó ṣe máa ṣe ẹ lè fi wé ẹni tó kọ ohun mi kémi ṣe wọ́n fi hàn mi ọ̀tọ̀ ohun mi kí n ṣe ọ̀tọ̀ ní o ó kìí tá a bá ń ṣe rálì ẹ mọ plan security máa wà lọ́tọ̀ àwọn welfare máa wà lọ́tọ̀ gbogbo ẹbí ti ẹmọ gbogbo nǹkan yẹn máa ń wà tó bá bẹ wọ́n bá sáré wá àwọn náà mọ̀ tó bá kó gìrì wá wọ́n máa kó gìrì padà ní wọ́n mọ̀ so plan wà yàtọ̀ sí pé ní plan ọkọ̀ ẹ̀fẹ́ kó mi lọ bìkan màmá gbé búrẹ́dì mi mọ̀ ń pa ẹ̀ o. tẹ́ bá rí bọ́ ṣe ń yẹ̀yẹ̀ Yorùbá nation ní newspaper. nǹkan yóò dáa ìbéèrè kí ni ok tó o bá fẹ́ pè mí lọ bìkan máa kọ́ bí eléyìí pé kí ni ohun tó o ti ṣe sílẹ̀ fún mi tó o ní kí n máa bọ̀ ẹ̀yin náà máa bí wọ́n léèrè tó bá ti ló yá kí ni ohun tó o ti ṣe lẹ̀ fún mi àkọ́kọ́ ní nǹkan ààbò àkọ́kọ́ ní nǹkan pókè tó lè mú pé kí yàn kára amáyédẹrùn fún yàn òkè ó ní kí n máa wọnú igbó lọ o ò fún mi ní bàtà o ò fún mi lẹ́wù tí n bá fẹsẹ̀ gùn kọ́ tàbí tí n bá fara ya ń kọ́ òwe ni òwe ni ó yé ọlọ́gbọ́n ló ń jẹ ọmọ rẹ ló mọ̀. ẹ jẹ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn ẹ gbà fẹ́ ńtọ́lọ́run ti gbà fún Ọlọ́run á mú adélẹ̀ lè rí o. àṣẹ Èdùmàrè. wọ́n jẹ́ nìyẹn o. òun lẹ ti gbọ́ yẹn báyìí awareness òun the only thing tó lè yọ ọmọ Yorùbá kúrò lóko ẹrú awareness bá ṣe máa ń sọ awareness a dẹ̀ máa ń sọ ọkàn pé tẹ bá rí àwọn tó jẹ́ àwọn ọmọ Yorùbá gangan báyìí lè ṣe gbúdọ̀ máa rí wọn. wàá wà bold láti lè dé fìlà Yorùbá nation wàá wà bold láti lè máa wọṣọ Yorùbá nation wàá wà bold láti máa mú flyer dání káàkiri wàá wà bold láti máa mú flag Yorùbá nation dání káàkiri ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ bá mi béèrè gbogbo àwọn tí wọ́n jáde lánàá yìí èwo lẹ báṣọ Yorùbá nation lára wọn wọ́n tún wá lọ ń ṣe safety jacket ọwọ́ à ń kọ occupation sí lára ẹ bá ń béèrè àwọn wo ọjọ́ wo lẹ́yìn rí táwa ṣe safety jacket fún Yorùbá nation fún occupation bí a bá fẹ́ jáde safety jacket. wọ́n wá sọ Yorùbá nation di child's play Yorùbá nation tó ọlọ́pàá máa rí gan wọ́n máa sọ pé yes
sójà gan máa rí yán ní yes àwọn tó jẹ́ pé àwọn kìíní gan máa rí pé yes àtún fún flag gan wá tún gbà lọ́wọ́ wa ó wá di pé Onítìrí wá sọ Yorùbá nation di child's play ó sọ di ṣeréṣeré wọ́n wá gbé wọn sórí newspaper wọ́n wá sọ pé Yorùbá nation agitators arrested wọ́n wá ní kó máa gbé flag dání báyìí tí ò ṣẹlẹ̀ rí nínú history Yorùbá nation bàtẹ̀ sọ bí apẹ́nu wa òkú bẹ́ẹ̀ mọ̀ pé nígbà tó di bí apẹ́ Onítìrí wọlé sáàrin wa lẹ́nu Yorùbá nation òkú ìgbà tó Onítìrí ó sí láàrin wa ẹnu Yorùbá nation kù times 100 nǹkan tá a bá sọ báyìí bó ṣe rí nìyẹn kí ló Onítìrí wọlé sí báyìí ó da gbogbo ẹ̀rù ni àwọn ọ̀dẹ̀ tí wọn ò gbọ́n àwọn ló dẹ̀ ń tẹ̀lé ẹ bá ń ròyìn lójú Olúmọ̀rọ̀ láwà ń bí tá a ti ń ṣe live ẹ bá ń béèrè gbogbo àwọn tó pera wọn lọ́kùpéṣọ̀n kó wá try nǹkan táwa ń ṣe yìí wọn ò tó bẹ́ẹ̀ torí pé ọ̀dàlẹ̀ ní gbogbo wọn ọ̀dàlẹ̀ balẹ̀ kọ́ ẹni tó bá dalẹ̀ máa balẹ̀ lọ ìbáná àná ni wọ́n kó wọn bíi kínní èní ilé ní ìbá ìsìn táwa dẹ̀ jáde láti wọṣọ Yorùbá nation àkọjálẹ̀gbẹ́ ọlọ́pàá àkọjálẹ̀gbẹ́ sójà àkọjálẹ̀gbẹ́ everybody wọn the more tó bá ti bá wọn jà the more tó ń bá wọn sọ̀rọ̀ nípa pé báyìí ní nǹkan tó ń ṣẹlẹ̀ the more tó yẹ pé right ẹni ohun títí gbogbo ẹ bá sẹ́ẹ̀tì tán ló yẹ kẹsẹ̀ máa dúró tán pé yes àsìkò yìí o bí wọ́n fẹ́ reclaim ni o bí wọ́n fẹ́ declare ni o bí wọ́n fẹ́ occupy ni o bí wọ́n fẹ́ ṣe gbá ni o ohun títí gbogbo ẹ bá ti dé olúkálùkù bá ti rí pé kò dẹ̀ wá sọ́nà mọ́ not at this time ẹ jẹ́ ká ọmọ Yorùbá jí Bánkọ́lé wá ó fúlù gbogbo yín Onítìrí ti dìde ń sọ tó ti fúlù gbogbo yín ẹ gbà fẹ́ni tọ́lọ́run gbà fún ṣóyé yín bàbá Májàsọ́lá Ìgbòho ṣá Professor Banji Akíntóyè àwọn méjì yìí lọ́lọ́run gbà fún lọ́wọ́ láti dúró sílẹ̀ Yorùbá láti ní òótọ́ láti ṣe nǹkan tẹ́ bí wọ́n pé yes tẹ́ máa ṣe tí ò fi ní sí wàhálà tẹ́ bá kàn pé fẹ́ tẹ̀lé wọn ẹ̀ túbọ̀ máa ṣubú ni ẹ jẹ́ ká jí ẹ má yẹ ká sùn Yorùbá nation has come to stay no going back àwọn òun ṣe mídíà máa ń sọ fún yín pé mídíà tàwọn òun ṣe mídíà nulẹ̀ tẹ́ a máa rí wa ká wá sí láì bá jẹ́ bí i pé tá a bá wà lórí ọ̀nà pé láti lè kàn fi witness àwọn kankan ni ṣòye yín bẹ́ẹ̀ awareness làwa ń ṣe káàkiri so àwọn ọ̀rọ̀ sí títí èmi àti Samba tá a fẹ́ jẹ́ kó yé yín nìyẹn kó dẹ̀ máa pọ̀ létí yín ẹ̀yin tẹ́ pera yín pé ẹ dúró tán fún jagunjagun ilẹ̀ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ o ẹ lọ fọkàn balẹ̀ ó ti dúró ó ti ṣe é ṣe o ó ti ṣe é ṣe no going back ni o ṣe ń gbọ́ no going back ni o gbogbo wúmọ ẹ ńgbà tí ó ti rẹ kíní kan irọ́ ni o kò sẹ́nibọ̀dì tó rẹ̀ o ẹkùn tó rọra bá ó ní plan ó ní mission tó bá máa dìde tán ó máa ojú gbogbo wa ló lè máa ṣe o ó ti yé yín ẹ jẹ́ ká dira ẹ gbọ́ tó lè sọ fún yín ó lè máa lọ jàmàlà àtẹ̀bà lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tẹ́ ẹ bá jẹ tó bá tásìkò yẹn òun ló máa lo ohun tó bá lọ ń rò lọ́kàn pé àbí àbòtí kò lè bọ̀ láéláé ó ti ń tọ́lọ́hún ti sáìn ó ti ṣe é ṣe ó dẹ̀ máa ṣojú ẹ̀mí àti wọ́n tó ń wò mí tàbí wọ́n tó ń gbọ́ mi ó máa jọ ṣojú ẹ̀mí gbogbo àjọ máa yá ayọ̀ ṣẹ́gun ní. Onítìrí wá discourage yín ni àwa Yorùbá nation wá encourage yín mo fẹ́ kẹ́ mọ̀ pé kọ́ lè yé yín pé inú Olúmọ làwa wà yìí o ìyá mi ẹ pẹ́ fún àwọn yes ma àṣẹ ṣẹ́rí inú Olúmọ làwa yìí o ṣẹ́rí wa Olúmọ rock á ṣe Èdùmàrè ìyẹn kó lè yé yín ni o kí a máa rò pé ó kọ̀ lọ jókòó sínú ibì kan tó ń sọ pé inú Olúmọ lòún wà ṣẹ́rí Olúmọ rock ọ̀dọ̀ bàbá oníṣàbí agbègbè àkàrà ṣẹ́rí báyìí ṣẹ́rí ọ̀dọ̀ bàbá oníṣàbí agbègbè àkàrà làwọn wà yìí o ṣẹ́rí bẹ́ẹ̀ no going back Yorùbá nation has come to stay no going back ó máa pọ̀ létí yín ṣẹ́rí
tọmọ onílé bá dé ó máa ṣílẹ̀kùn àwọlé, kò sí nǹkan tó máa dá dúró. Àwa ọmọ onílé rèé, the indigenous people of Yoruba nation. Ṣẹ́rí ọ̀dọ̀ bàbá Alíṣàbí agbègbè àkàlà ojúbọ nìyẹn. Yoruba nation, no going back. So afẹ́ kó yé yín pé the Yoruba people are not a coward, but we are doing it steadily, not rush. But Yoruba nation will come, no going back. Wọ́n jẹ́ nìyẹn. So mo fẹ́ kó yé yín pé àwọn counterfeit àwọn ló fẹ́ bà movement Yoruba nation jẹ́, but Ọlọ́run ò ní gbà fún wọn. Ọlọ́run ò ní gbà fún wọn. Ṣẹ́gbọ́ ìlú Olúmọ rock ẹni tàtà àbá ti dé àti dé nìyẹn. Àwọn ṣe ń pé akọ̀wé àwọn tourist care, àwọn gan ni tourist. Ilé ìtawà lélẹ̀. So ẹ lè rí ẹ ṣáà ń ra àwọn rock ní Olúmọ rèé o. Ṣẹ́ǹrì báyìí. Ṣẹ́ǹrì. Ṣẹ́ǹrì. So Yoruba nation is the only hope for the less privileged. No going back. So ẹ má ká give up, ẹ ká proceed. Gbogbo ẹni tí ẹ kó ti wá ń yé nísìnyí pé document tó wà lọ́wọ́ Onitiri is a fake document. Kẹ wá wise up, kẹ wá padà. Ṣóyé yín bẹ́ẹ̀ yẹn, freedom don't come easy. Ṣóyé yín bẹ́ẹ̀ yẹn, freedom don't come easy. It comes in hard way. But there are some things we need to do before it gets to that hard way. And the process is the awareness rally, several rallies. Ẹ tó bá ń sọ fún yín pé àwọn rally yẹn kàn fi ń waste time àwọn èèyàn ni. Ẹ bá ń béèrè àwọn Biafra tí wọ́n ń jagun láti 1973, kí ni wọ́n ti achieve up to now. Àwa gan la tún pave way fún wọn. Ṣóyé yín, wọ́n tá bá fa gbùrùgbùrù àfagbó, àwọn bàbá yìí dẹ̀ like wa. Bàbá Májàsọ́lá wọ́n like wa. Bàbá Professor Bakitoye wọ́n nífẹ̀ẹ́ wa. Lọ́ fi ní káwọ̀ ọ̀dọ́ ká máa take it easy. Ká máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kó máa yé wọn. Ojú ti máa ń kán Yorùbá jù, ojú ti máa ń kán wa jù. The funnest ká ní bójú ṣe máa ń kán wa ẹ̀gan la máa ń ṣe dedication lé lórí ni. Mélòó nínú gbogbo àwọn tó tiẹ̀ máa ń jókòó sórí mídíà tó máa ń jáde, tẹ máa ń wo bí tẹ máa ń wà, mélòó nu yín ló máa ń jáde láti máa ṣe awareness káàkiri. Mélòó nu yín ló tó láti máa wọṣọ Yorùbá nation jáde everywhere báyìí láti lè máa create awareness. Mélòó nu yín ló ń ṣe gbogbo àwọn tẹ́ ń pa fi lè máa sọ́npa fẹ́ mobilize àwọn èèyàn jáde. Mélòó nu yín ló tó láti jáde wá láti Olúmọ rock báyìí tẹ́ ń pẹ́ mọ́ kó oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wá síbẹ̀ láti wá máa pín flyer. Mélòó nu yín ló ń ṣe gbogbo part ní pèsè Yorùbá gbọ́dọ̀ kúrò ní oko ẹrú. Ṣùgbọ́n àwọn tẹ́ ń pọ́kàn máa jókòó sínú yàrá wọn bí mo dúpẹ́ Onítìrí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àfáà àtọjọ́ jókòó tó yẹ pé kàn fi wọ́n jẹ, ó kàn fi wọ́n jẹun lásán ni. Àwọn yẹn wá lẹ wá sọ di Ọlọ́run. Ẹ bá ń béèrè pẹ̀lú owó tí wọ́n ná, mọ́tò tí wọ́n gbogbo àwọn jollof rice, bottle water, drinks, gbogbo wọn tí wọ́n ṣe yẹn, ẹ bá ń béèrè cost owó tí wọ́n ná níbẹ̀ tọ́dẹ̀ ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀. Wọ́n yẹ òǹkọ́ àwọn ẹlòmíì gan wọ́n kàn máa jẹun nílé wọn fódìndí ọ̀sẹ̀ kan ni torí gbogbo oúnjẹ tó ṣe yẹn wastage ni. Àwọn ọlọ́pàá gan máa tún gbé mi tó máa gbé lọ sílé. Ẹ bá ń béèrè nǹkan wo ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ti gbogbo rally tí Májàsọ́lá ń lead. Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ọwọ́ tàwa mọ́. Ṣóyé yín, àwa dúró tán fúnlẹ̀ Yorùbá ni. Ọlọ́run dẹ̀ ń rí inú wa pé Yorùbá nation làwa dúró fún. Èmi ẹlòmíì irú bọ́yé tó ń kọ́ àwọn èèyàn ní gbogbo àná ẹ̀wọ̀n bí dákó wọṣọ Yorùbá. Wọṣọ Yorùbá nation làwa wọ̀ yìí. Ìfọ̀ Olúmọ rock mo wà mí ń bá yín sọ̀rọ̀ báyìí. Yàtọ̀ tó wá sọ Olúmọ rock ṣàròbí ó easy ni. Ẹ kó máa pọ̀ létí àwọn ọmọ Ìgbòho dúró tán fún dáadáa ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ Onítìrí ló fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́. Ó yàtọ̀ gan. Wọ́n dẹ̀ lè sọ Yorùbá nation diversion. Ṣóyé
ẹ jẹ́ ká máa lé gbogbo àwọn tó bá rí jẹ́ àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ká máa lé wọn dànù. Àwọn atoko wa balẹ̀ jẹ́ àwọn olóṣèlú àwọn ọ̀jẹ̀lú lónítìrí àtúntún sọ fake document ló wà lọ́wọ́ Onítìrí. Ẹ̀yin tẹ́ bá ti lajú ẹ tẹ̀jẹ̀ alájú yín ó fẹ́ tì yín ó fẹ́ kó yín sóko ẹrú ni ṣóyé yín bẹ́ẹ̀ yẹn. Bàbá Májàsọ́lá sì dúró tán fún ọmọ Yorùbá. Bàbá Professor Akíntóyè dúró tán fún ọmọ Yorùbá ṣóyé yín bẹ́ẹ̀ yẹn. Ẹ kó máa pọ̀ ó wọ́n jẹ́ nìyẹn o. Kẹ́lẹ́ mọ́ṣẹ́ táwọn bàbá yẹn ti ṣe ọlọ́run bàbá yẹn làá fi dúró tán báyìí. Mélòó nu yín ló lè wọṣọ Yorùbá nation jáde wá sí kí ni ká máa sọ pé wá wọnú Olúmọ rock. So bóyá jẹ́ nìyẹn ẹ ká jí gidi ẹ má ká wà discourage ẹ jẹ́ ká remain focused. Freedom don't come easy, it comes in hard way, but we got to use strategic. Ṣóyé yín bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ nǹkan lẹ́nu bàbá wa Májàsọ́lá àbí Professor Akíntóyè, they are working under it tirelessly. Ẹnìkan máa sọ ẹ ti wà ń bẹ̀ fòdìdí ọdún mẹ́ta sẹ́yìn mọ́gbà tó máa ń gba freedom ni. Freedom don't easy to get like that. A máa láwọn kan tẹ́yẹ bí wọ́n bó ṣì ń dá nǹkan dúró díẹ̀díẹ̀ wọ́n ṣá láti máa toast wọn lè bá wọn jà wọn lè pa wọ́n bọ́ wọ́n máa ṣá láti máa toast wọn ni tó bá dípò ti wà convinced enough ẹ máa rí pé everything máa kọ̀ ṣí ni bí ẹ̀mí kìíní ni. Yorùbá ò kàn ń ṣe bí anybody tó kàn máa Yorùbá máa ń fi ọgbọ́n ṣe nǹkan ni. Ọgbọ́n làwa Yorùbá máa ń lò. Ọgbọ́n ìkàlà fi máa lágbára láti máa gbà wọn tá bá fẹ́ gbà not by force. Bẹ́ẹ̀ sọ́ di war náà ẹ máa padà jókòó ni. Bẹ́ẹ̀ sọ́ di war náà ẹ máa padà jókòó ni. Kí ló tà ṣe máa lo ọ̀nà táwọn bàbá Professor Akíntóyè tí wọ́n ti múlẹ̀ tí bàbá Májàsọ́lá ti múlẹ̀. Rally náà la ṣe láti 2019 up to date tó fi mọ Yorùbá nation káàkiri àgbáyé. Sọ́sọ́ fi pé wọn mọ̀ nǹkan tó ń pè Yorùbá nation ni. So àwọn tí wọ́n jáde yẹn èmi káwọn kan àgùntàn tẹ́ bí wọ́n kàn ń control ọpọlọ wọn bí wọ́n ti lo iṣẹ́ kan lé wọn lórí ní tẹ́ gbogbo wọn wọ́n wá ń ṣe bí ọ̀dẹ̀ bí ẹran bí tó ń tì wọ́n sí lọ́n lọ. Àwọn alẹ́ agitators ọlọ́pàá ọmọ anybody o wọ́n ti máa sọ ní àwọn tó mú yẹn àwọn ọ̀dẹ̀ agitators ni wọ́n ọ̀dẹ̀ mi ò tẹ̀ ká wọn káyọ̀ because ẹlòmíì ò jáde rí but occupation yẹn ló tì wọ́n jáde tó fi kọ́kọ́ mú wọn bí adìyẹ bí chicken. So kọ́ lọ́n ṣàánú kò ní sú wa kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Láṣẹ Èdùmàrè bóyá máa jẹ́ nìyẹn mú kí gbogbo lé kò ní sú wa kò ní rẹ̀ wá. So bóyá jẹ́ nìyẹn ẹ̀rí báyìí ọ̀dọ̀ bàbá Alíṣàbí àgbò àkàrà Olúmọ rock òun lélẹ́yìí o. A ò fẹ́ wọn Nàìjíríà mọ́. A ò fẹ́ wọn Nàìjíríà mọ́. A ò fẹ́ wọn nation la fẹ́. Ẹ̀kọ́ nẹ́bà. Yorùbá nation la fẹ́. Yorùbá nation nínú Olúmọ rock. Aládìsá máa báṣẹ́ lọ. Oye jẹ́ nìyẹn. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Nígbà tó bá dùn kó bá ń dán ọmọdé yẹ mọ orúkọ rẹ̀. Bàbá mi kan wọn tún jẹ́ bàbá mi ò ní kú láṣẹ Èdùmàrè. Ẹ kí n mú àwọn èèyàn kí n fòkè àwọn èèyàn wa. Ẹ kẹ́ wojú bàbá Alíṣàbí àgbò àkàrà. Yorùbá nation ní Olúmọ rock. Ẹni tó bá sọ pé arrest ọmọ Yorùbá nation wọn arrest Yorùbá nation agitators o ẹ máa jẹ́ kó máa pọ̀ létí wọn. Kí bàbá Alíṣàbí àgbò àkàrà ṣẹ́rí ojú wa bá rí o ojú wa bá wa agbègbè àkàlà Líṣàbí
ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn. Àwọn fake agitators àwọn ni wọ́n mú o, àwọn ni wọ́n arrest o, wọ́n á dàbí fake wọn fi release wọn. Àfi Adesiam bàbá ní Abẹ́òkúta ìlú Ẹ̀gbá èmi lọmọ Lísàbí Àbúrò Àkàlà. Hello idán àwa mo wà lólúmọ pẹ̀lú Samba. All right. That's third first. That's 1956. 1956. Tó kù. Tẹ́lẹ̀ máa rí Abẹ́òkúta wà lábẹ́òkúta ìlú Ẹ̀gbá bí táwọn àbá wa sá sí. Ṣé rí àwọn ojú ọlọ tó ti ń lọ ata, ṣe rí bẹ́ẹ̀ yẹn tó ti ń lọ ata, ṣe rí ojúbọ tó ti ń lọ ata lélẹ́yìí o, ata ló ń lọ mí o, ṣe rí. These are our tourists. Wọ́n tó bá ti gbà fún Májàsọ́lá Ìgbòho Òòṣà ó ní problem. Bí wọ́n tó bá ti lè jábọ́ lẹ́yìn má jà báyìí ọjọ́ yẹn báyìí ẹni a máa ní problem ni. Ṣòye yín bẹ́ẹ̀. So Yoruba nation no going back. Olúmọ ló ń pè bí Olúmọ rock. Ẹ bá share, ẹ bá like ẹ bá jẹ́ káwọn èèyàn máa rí. This is Olúmọ rock. Yeah. Everybody sing. Hold on, bro. Bàbá sọ kò sọjà, ó máa bára lé, ẹ̀yin tẹ́ wà lájò ẹ darí wálé, àjò mà kí ń ṣe lé, kọ́ńdé ọ̀sù. Yá igo. Money no dey. Simon pè mí sí olóhùn bọ̀. Àti gbọ́n ayé máa ga. Ṣé ká máa lọ àgbà? Ṣé ká? Okay. Freedom. We need the freedom. Oh nah. Mama. Ohun tá a fẹ́ kàrà béèrè, àwọn tó ṣiṣẹ́ kọ́ lè máa.
nation ẹ jẹ́ ká jí gìrì ẹ yé máa gà wá ẹ yé máa gà wá ẹ yé máa gà wá ìlú Ẹ̀gbá ló ń pè bí àwọn ọlọ́mọ Ìkìjà ẹ máa ń gbọ́ lé Ògúnbọ́ náà a máa ń ṣílẹ̀kùn wọlé Olúmọ bó ṣe wà wá ni o ilẹ̀ bàbá lélẹ̀ yìí o we are the real indigenous of Odùduwà land orílẹ̀ Yorùbá ò lè bàjẹ́ ẹ ti mọ̀ pé àwọn ọmọ òòṣà la wà o. gbogbo àwọn tó pera wọn ní warrior jagunjagun occupy kọ́ máa bọ̀ lólúmọ àmọ́ bóyá pé wọ́n tó jagunjagun kọ́ wá ṣe láìfù báyìí wọ́n bí wọ́n dá wọ́n á bù wọ́n so ni àbọ̀ ń sínwín àwọn occupy wèrè rádaràda Onitiri wọn brainwash gbogbo yín Onitiri brainwash gbogbo yín. No going back. Yoruba nation has come to stay. No going back. Olúwamáyásọ́lá Tuale kò ní sí kò ní rẹ̀yìn. Àwa gbà fún yín tọkàntọkàn tara. No going back. So mo kí gbogbo àtàjọ wà lórí ètò kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Yoruba nation has come to stay. No going back. Àṣẹ 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 ẹlẹ́yà mi wọ́n try gan ẹ ká sàn omi ò jáde nù gíní ìwé máa ń jáde ok ọjà ọ̀nà àwọn scam wọn náà ẹni kòkó gbọ́ ti gbẹ ẹ wá ní kòkó má gbẹ bá láì Nàìjíríà ìkòkó gbẹ ìkòkó gbẹ sálè bọ́dà ẹni fáti gbẹ ìfáàjì lọ fi tálákà ṣe ọmọ ojú ọ̀gbàrà ẹ̀rọ àyà ọmọ ojú ọ̀gbàrà ní bàbá ọmọ ojú ọ̀gbàrà ní. Kádúró síta àbí kádúró sí ẹ̀. Àwọn àwo tó lọ káwọn bá ọmọ yẹn balùjẹ́ dé. Àbí wọ́n yẹn balùjẹ́ ó yà mí lẹ́nu o. Láìsí Covid. Láìsí Covid. Wọ́n á pọ̀ létí wọn. Bóyá jẹ́ nìyẹn àtẹ́kìn ìṣọ̀kan Yorùbá foundation wọ́n tẹ́kìn on tourists and as well láti lè jẹ́ kó máa yé yín pé confident wà fáwọn ọmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà anywhere nílẹ̀ Yorùbá láti lè sọ̀rọ̀ nípa Yorùbá nation wọn lè mọ ọmọ Májàsọ́lá láyé wọn lè mọ ọmọ Májàsọ́lá tó bá gbà fún Ìgbòho Òòṣà ìgbésẹ̀ Yorùbá nation no going back. Yoruba nation Igboho nation oye jẹ́ nìyẹn yẹ gbọ́ sí oye jẹ́ nìyẹn major road rè o ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn express ní Ìkìjà
Oye jẹ́ nìyẹn no going back. Ọdún yẹn ó lọ nìyẹn oye jẹ́ nìyẹn no going back. Yoruba nation no going back. Bàbá Pírọfẹ́sọ̀ Banji Akíntóyè akínyìn. Bàbá wa Ìgbòho ṣà olúwa mi. Iṣẹ́ yín tẹ̀síwájú no going back. Onítìrí kó lọ wọ̀gbẹ́. Àríyá ẹ̀ ó dá.